Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Appreciate everyone present here. We say thank you, we say we love you all. Both people invited, both my guests, both my younger sister guests, Dayo, Omawumi guests. If any of Omawumi guests are here, you watch out for I or Dayo. We will attend to you. Please. Bear with us. We appreciate your comment. Thank you so much. We love you all. Cut to my friend. Bro, you cut my friend. Ní orúkọ mi Dayo Amusa àti àwọn àbúrò mi pátápátá alábòóyè Ọmọwùmí Olúwatóbi àti Ìfẹ́olúwa. Pẹ̀lú ìkọ́ mi ìyàbọ̀ lórí tí wọ́n ti máa ń lọ sí ìgbàgbọ́ pé gbogbo ẹ̀ lọ gbogbo wa pátápátá la máa gbẹ̀yìn àwọn arúgbó wa. Ìjẹ́ tó bá kàn ẹ̀yìn tẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí àwọn òbí wa láti wà pẹ̀lú wa níjọ́ nǹkan ayọ̀ wa àní fún ní ṣàwátì ẹ̀ṣẹ̀ àdúgbò. Sọlá ìrètòlú ọlọ́mọ. Ọ̀gá mi dáadáa, MC Olúọmọ, ẹ káàbọ̀ sí ìjókòó yìí, lágbára Ọlọ́run ọba, a ò fi ń ṣàwátì. Alárìíyá máa gbáradì torí pé yóò dùn yóò ní gbọ́gbọ́n nú gẹ́gẹ́ bí ìṣe wa. Bí mo ṣe ń fàwọn ẹni bí ẹyẹ èèyàn bí èèyàn hàn ló ń dé sí àárín wa yìí. Bẹ́ẹ̀ mò ń kí gbogbo àwọn ọmọ náà kú. Òpélágbára Ọlọ́run Elédùmarè. Ọba tó jẹ́ kẹ́ ẹgbẹ̀yìn arúgbó yín báyìí torí pé àsìkò tiwa ò nílò wá lágbára tàwa ìdí lókè. Bá a ṣe ń bá a bọ̀ torí bẹ́ẹ̀ tó bá a lọ ló bá kú. Àgbẹ̀ àwọn ọmọ yóò kú. Bẹ́ẹ̀ ni lọ́jọ́ kò ìjọba pàápàá jùlọ Alájà Rọ̀ṣídà Dayo Amusa láàrin ìṣẹ́jú díẹ̀ ó yẹ ká tiẹ̀ ṣe kí ni ò ká mọ̀ nípa bàbá kọ́ ọmọ tiẹ̀ sọ fún wa pé báyìí bàbá àwọn ṣe kò tó ṣe kókó ó ṣe pàtàkì láti mọ àwọn nǹkan yìí. Alájà Dayo Amusa ẹ máa múra sílẹ̀ láti jẹ́ ká mọ̀ nípa bàbá wa Ẹnjíníà Abdulrasheed Kọ́láwọlé Àkànní Amusa. Alárìíyá wọ́n súnmọ́ mi tòsí ń bí torí mo wọ̀ pé gbogbo ẹ̀ sì ń ṣe rọ̀tìrọ̀tì lọ́wọ́ àwọn èèyàn sì ń wá bí wọ́n ṣe jókòó. Fi kalẹ̀ sí i ká mọ̀ wá bí fìdí ẹ̀ torí pé a ò rọ́jọ́ mùsùlùkùn. Bàbá wa Ẹnjíníà Abdulrasheed Kọ́láwọlé Àkànní Amusa kò dọ̀rùn Òṣòkùnrin ọmọ tágbádá ọmọ wọn lọ́bàá lé ọmọ ọ̀bàmọ̀jẹ́ aláàbà ni mo ní gbogbo ọmọ lóòkú pátá àsìkò tí bàbá fi yín sílẹ̀ lọ yìí lágbára Ọlọ́run ọba nǹkan kan ò ní yín ṣe ẹ ó dàgbà ẹ ó dògbó lọ́lá wáìdù lókè. Mélòó la fẹ́ kà nínú ẹ̀yin adípèlé ẹ̀jẹ̀ ìwé ẹgbọ́ tinú ọ̀run tòde ọjọ́ ọ̀tàlélẹ́gbẹ̀rún èrìgì ló forí múlẹ̀ láìyẹ́ sún bí ẹ wá gbọ́. Bàbá ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà sílẹ̀ kan tó lọ. Ṣé bí gbogbo yín lẹ́nu èyí láti gbọ́ kọ̀ọ̀hún ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá. Torí ìdí èyí ni mo fi retí Alájà Rọ̀ṣídà.
Amusa, Temidayo Amusa. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.